mo kí wa pé a kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 náà láwà tí mo ti mú ròyìn wá fún wa fún ti àṣálẹ́ ti tèmi. Ojú tẹ́ fi wò ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di. Ìròyìn wa òun náà rèé ní ṣókí látẹnu àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ ènìyàn tó tó 50 tọ́wọ́ tán wà lára àwọn jàǹdùkú tí wọ́n sọná sí ọjà nípínlẹ̀ Èkó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ arákùnrin ẹni 30 ọdún tó fi ipá bá ọmọ ọdún 14 láṣepọ̀. Wọ́n yìnbọn pa ọ̀dọ́kùnrin kan lásìkò tí àwọn ènìyàn tí wọ́n sáná ní lórí ọ̀wọ́n gógó epo bẹntiró láti rà. Akẹ́kọ̀ọ́ iléèwé gíga Veritas University ní Àbújá kú lójijì nílùú Àbújá. Kàyéfì ńlá míì tún rèé pẹ̀lú bó ṣe já sí wípé ìjọba ìpínlẹ̀ Èkó tún ti ní àwọn tún ti rí àwọn ọ̀daràn kọlọ̀ràn sí tí wọ́n tún kọ́ ilé míì sí abẹ́ bíríìjì mìíràn nípínlẹ̀ Èkó. Lábala ti Yorùbá Nation, ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè ti fohùn lédè lórí tí ń jẹ́ restructuring pé kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ìgbín tẹnumọ́gi ògùn òní Yorùbá Nation títí àwa. Olórí ọ̀dọ́ fún Yorùbá Nation káàkiri orílẹ̀-èdè yìí àti ní òkè òkun Ológunlolúwa ó ti sọ̀rọ̀ lórí tí ń jẹ́ ìdásílẹ̀ Yorùbá Nation pẹ̀lú bí àwọn kan ṣe ń pè fún tí ń jẹ́ restructuring náà. Arákùnrin kan nílùú Àkúrẹ́ ó ní òun ti fi ojú òun gan ni ọ̀daràn tí ìjọba àpapọ̀ ń wá nílùú Àkúrẹ́ náà. Lábala ti Biafra, ẹnìkan láti Anambra tí orúkọ rẹ̀ ń jẹ́ Emeka ó ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbangba wípé kí wọ́n yọ̀ǹda Nnamdi Kanu fún àwọn. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ ènìyàn tó tó 50 tán wà lára àwọn jàǹdùkú èyí tí wọ́n sọ iná sí ọjà ní ìpínlẹ̀ Èkó. Ní ìpínlẹ̀ Èkó ìyún ní ọjọ́ kìíní oṣù karùn-ún títí di òwúrọ̀ ọjọ́bọ̀ tí ń ṣe èní ọjọ́ kejì oṣù karùn-ún ó ní èdè àìyedè àti awuyewuye ni ó wáyé láàrin àwọn ọmọ gànfẹ́ nípínlẹ̀ náà tí wọ́n sì ní èdè àìyedè náà tó wáyé nínú ọjà tó wà ní agbègbè ilé epo òní ó bí yanpanyanrin sílẹ̀ tí wọ́n sì fi sọ iná sí inú àwọn ilé ìtajà lóríṣiríṣi èyí tí wọ́n sọ wípé ọ̀pọ̀ ilé ìtajà ni wọ́n jó níná lẹ́yìn tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí tí ń ṣe ẹ̀rí máa jẹ́ mi sọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Wàyí o wọ́n ṣe ní àlàyé wípé gbogbo akitiyan àwọn àjọ panápaná láti dé ibi tí iná náà ti ń jó òní ó já sí pàbó pẹ̀lú bí àwọn ọmọ gànfẹ́ náà ṣe dúró ti iná náà lọ́rùn tí wọ́n sì ń lẹ òkò líle máwọn panápaná ọ̀hún tí wọ́n fi lé wọn padà. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ní ọwọ́ ti tẹ àwọn bíi 50 láàrin àwọn jàǹdùkú ọ̀hún tí wọ́n sì ti wà láwàámọ̀ àwọn báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ arákùnrin ẹni 30 ọdún tó fi ipá tìkúùkù bá ọmọ ọdún 14 láṣepọ̀ nípínlẹ̀ Ògùn ní agbègbè Mòwe. Ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ibẹ̀ ó ní ẹni tó jẹ́ ìyá ọmọ ọ̀hún tí arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Praise fi ipá bá láṣepọ̀ yìí ni ọmọ ìjọ náà lọ pẹ̀lú bó ṣe ní ọmọ náà ó ní àwọn ṣe àfẹ́kù rẹ̀ tí ní ọjọ́ 27 oṣù kẹrin tá a lò tẹ́yìn ọdún tí a wà yìí tí wọ́n sì sọ wípé arákùnrin Praise yìí ó ní ó ti ọmọ náà mọ́ inú ilé tí ó sì fi ọ̀pá mọ́sẹ̀ rẹ̀ wẹ òkun pupa títí ọmọ náà. Wàyí o ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú arákùnrin ọ̀hún lẹ́yìn tí àwọn ti ṣe ìwádìí àwọn finifini tí wọ́n sì ti ṣe àyẹ̀wò fún ọmọ ọdún 14 ọ̀hún tí wọ́n rí i pé lótìtọ́ àti lódodo òní Praise ru ìwà burúkú èyí tí ó wù yìí. Wọ́n ní ọjọ́ kìíní oṣù karùn-ún òun náà ni wọ́n fi páńpẹ́ òfin tí wọ́n fi gbé arákùnrin náà tó sì wà ní gbàgà àwọn ọlọ́pàá báyìí tí wọ́n ní lẹ́yìn ìwádìí àwọn yóò takọ́sọ rẹ̀ lọ sílé ẹjọ́ tí ó ti lọ gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn náà. Wọ́n yìnbọn pa ọ̀dọ́kùnrin kan lásìkò tí àwọn ènìyàn sáná ní lórí epo bẹntiró láti rà nípínlẹ̀ Èkó. Ilé epo tó jẹ́ ti ìjọba èyí tó jẹ́ ti àjọ tó ń rí sí epo bẹntiró nílẹ̀ yìí Nigeria National Petroleum Company Limited NNPC
èyí tó wà ní Ọbalẹ́ndé ní agbègbè Ìkòyí nípínlẹ̀ Èkó. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ pẹ̀lú wọn sì ni wọ́n yin ìbọn mọ́ ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Toyib ẹni àṣà, èyí tí wọ́n ní àwọn tí wọ́n wu ìwà náà ò ní wọ́n wà lára àwọn ọmọ iléeṣẹ́ Department of State Service DSS ní ìpínlẹ̀ Èkó. Ẹni tí ọ̀rọ̀ sojú rẹ̀ náà Amos Ayọ̀ ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ó ní àwọn ènìyàn méjì ọ̀hún ni wọ́n ṣàdédé wa ọkọ̀ wọ inú ilé epo náà tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n tò sórí ìlà, ṣùgbọ́n tó ṣe wípé iwájú gan-an sọ báyìí ó ní àwọn gbà lọ tí ó mú Tọ̀yìbù náà tí ó fi sọ wípé ẹ̀yin náà lọ tò ìbí òjùbí bí a ṣe bẹ́rù báyìí ó ní a bí ọmọ tí ó sì ní lásìkò tí ó sọ ọ̀rọ̀ yìí ní inú bí kan nínú àwọn tí ó jẹ́ àjọ DSS ọ̀hún tí wọ́n sì fọ́ Tọ̀yìbù náà ní etí. Ìgbájú tí Tọ̀yìbù jẹ yìí òní á ní ó mú un tí òun náà fi fọ ohùn padà ní líle, èyí tí ó ní kí àwọn tó ṣẹ́jú kí àwọn tó fọ̀ báyìí ìbọn pàù bí ìgbà tán yìnbọn pa ọmọ ẹranko olóko ó ní wọ́n ṣe yìnbọn fún Tọ̀yìbù tó sì sùn gbalaja sínú àgbàrá ẹ̀jẹ̀. Wọ́n ní gbogbo àwọn ọ̀dọ́ tó wà ń bẹ̀ wọ́n ya bo àwọn ọlọ́pàá ọ̀hún, ṣùgbọ́n wọ́n yin ìbọn sókè ní kíkankíkan tí wọ́n fi sá àsálà fún ẹ̀mí wọn. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Benjamin Hundeyin ó ti ṣe ní àlàyé pé òtítọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, bákan náà ni ló ti dé etí ìgbọ́ àwọn, ṣùgbọ́n kì í ṣe ìkankan nínú àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n wu ìwà náà tí ìwádìí sì ti ń lọ lórí àwọn jàǹdùkú ọ̀hún. Kò ṣàìsí lálàyé pé wọ́n dáná sun ọkọ̀ àwọn ọlọ́pàá náà lásìkò tí wọ́n fi ẹsẹ̀ fẹ́ tí wọ́n sì júbà ehoro. Akẹ́kọ̀ọ́ iléèwé gíga tí orúkọ iléèwé náà jẹ́ Festus University ní Àbújá ó ní ó ti kú ní òjijì. Akẹ́kọ̀ọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Joshua Daniel tí ó jẹ́ ti ẹ̀ka ẹ̀kọ́ tó jẹ́ ọmọ ẹ̀ka ẹ̀kọ́ computer science ní iléèwé náà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti jẹ́ Ọlọ́run nípè lásìkò tí ń ṣe eré ìdárayá ìyún exercise ní ibi ìṣeré ọ̀hún tí wọ́n pè ní gym ní ọjọ́ Ìṣẹ́gun 30 ọjọ́ oṣù kẹrin ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ẹni tó sì jẹ́ olórí ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ìyún vice chancellor ọ̀jọ̀gbọ́n Ayasit Ìjókù tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn sápá wọn láti dóòlà ẹ̀mí arákùnrin ọ̀hún, ṣùgbọ́n eléru ti padà súngi ṣáájú kí ó tó dé ilé ìwòsàn. Kàyéfì ńlá míì tún rèé ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ náà tó ṣe kéde wípé àwọn tó ti rí àwọn ilé kéékèèké tí wọ́n kọ́ sí abẹ́ bíríìjì ní ìpínlẹ̀ náà, pẹ̀lú bó ṣe já sí pé a mú ìròyìn wá fún wa ní òwúrọ̀ yìí pé ilé tó tó 96 ní abẹ́ bíríìjì èyí tó wà ní abẹ́ bíríìjì tó wà ní Dolphin Estate ní Ìkòyí ó ní ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde pé àwọn ti gbá ènìyàn tó lé ní 17 mú tí wọ́n sì ní ibẹ̀ ni wọ́n fi ṣe ibùgbé lẹ́yìn tí wọ́n ń san owó tó tó 250,000 naira ní ọdọọdún. Ìjọba náà ló tún kéde rẹ̀ pé ní òní ni àwọn tún ṣe àbápàdé àwọn ènìyàn míì tí wọ́n tún kọ́ ilé wọn rẹpẹtẹ sí abẹ́ bíríìjì náà ní ìpínlẹ̀ Èkó. Ìtàn ni wọ́n tún ti fa àwọn náà lé àwọn àjọ wọléwọlé ìpínlẹ̀ Èkó lọ́wọ́ ìyún Lagos State Environmental Sanitation Corps tí wọ́n sì ní gbogbo wọn náà ti wà ní àhámọ́ wọn báyìí níbi tí wọ́n ti ń ṣe wóróworó. Fídíò náà wọn náà ní lọ lójú móhùnmáwòrán yìí tí ẹ̀ ń wò. Lábala ti Yorùbá Nation, olórí ọ̀dọ́ fún Yorùbá Nation káàkiri ilẹ̀ yìí àti lókè òkun ìyún Prophet Ológunlolúwa ó ti fi ohùn lédè tó sì ti sọ̀rọ̀ sókè lórí ìdásílẹ̀ ọmọ káàárọ̀ òjíire, èyí tó ṣe ní àlàyé wípé kò sí ti ń jẹ́ restructuring kankan fún ọmọ Oòduà bí kì í ṣe pé ìdásílẹ̀ Yorùbá Nation gan ó ní àtúntò àti àtúnṣe èyí tó yẹ fún òmìnira ọmọ káàárọ̀ òjíire. Kò ṣàìsọ di mímọ̀ wípé àwọn àgbààgbà tí wọ́n da orí ilẹ̀ Yorùbá àwọn ìjọba ó ní gbogbo wọn ni wọ́n ti ń dàgbà tí wọ́n sì ti ń súnmọ́ ibi àgbáńrẹ̀ ó ní kò ní bójúmu kí wọ́n tún wá fi ọmọ káàárọ̀ òjíire sí inú hílàhílo àti inú ìpọ́njú èyí tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí pé tí ó kù tí ó yẹ kí wọ́n ṣe ní àtìlẹ́yìn àti ìdúróṣinṣin fún ìdásílẹ̀ Yorùbá Nation ó ní kí wọ́n gbàgbé tí ń jẹ́ ọ̀rọ̀ àtúntò ó ti di àfisẹ́yìn tí eégún fi ń sọ̀rọ̀. Arákùnrin kan nílùú Àkúrẹ́ ni ó ké gbàjarè síta báyìí wípé òun fi ojú òun méjèèjì rí ọ̀daràn èyí tí ìjọba àpapọ̀ ń wá tó sì tún jẹ́ mọ̀dàrú àti alábọ̀dé fún ọmọ káàárọ̀ òjíire
ta ni ẹni náà tí ó sọ wípé òun rí ọ̀hún. Òun náà ni arábìnrin Dúpẹ́ Onítìrí tí ìjọba kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n wá. Ó náà rí nínú Àkúrẹ́ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan Mercedes C120 tí ó ní ibẹ̀ ni ó ń gbé báyìí, tí ó sì ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti ṣe àwárí rẹ̀ pẹ̀lú wọ́n ṣe kéde rẹ̀ wípé ọ̀daràn ni o tí wọ́n ń wá káàkiri nílùú Àkúrẹ́ ló sì fi orí mù sí tó fi ara pamọ́ sí. Ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè tó ti sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ ọmọ Yorùbá. Ó ní kí wọ́n gbàgbé tí ń jẹ́ restructuring èyí tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ń sọ wípé ìdásílẹ̀ ọmọ Oòduà ó ní ó lè mú ojútùú àti àtúnṣe bá gbogbo nǹkan tó ti bàjẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè. Ó ní kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè fi ọkàn wọn balẹ̀ pé ìgbín ó ti tẹnumọ́gi báyìí dandan ni yóò sì gún ní àgùnyè àti ní àgùnlà pẹ̀lú bó ṣe já sí pé kò sí ìfàsẹ́yìn kankan fún ìdásílẹ̀ ọmọ Oòduà Yorùbá Nation. Arákùnrin kan rèé ní ìpínlẹ̀ Anambra tí orúkọ rẹ̀ ń jẹ́ Emeka. Ó ní ó ti fọhùn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n yọ̀ǹda akọni àwọn èèyàn Nnamdi Kanu kúrò lọ́wọ́ àjọ DSS àti níbi tí àhámọ́ tí wọ́n fi sí. Ó pe Bọ́lá Ahmed wípé bí kò bá ṣe èyí láàrin oṣù mẹ́ta wípé gbogbo nǹkan tí àwọn fà lẹ́sẹ̀ ní jẹ̀gbọ̀n lásìkò ìṣèjọba ààrẹ tó lọ ìyún ààrẹ Muhammadu Buhari. Ó ní àwọn yóò tún gùn lé ní àsìkò tí Bọ́lá Ahmed pẹ̀lú ìjà pé àwọn kò ní fi ààyè sílẹ̀ fún ọlọ́pàá àbí ẹnikẹ́ni àbí sójà láti wọ inú ìlú àwọn, èyí tí yóò bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Anambra tí ó sì dé ìpínlẹ̀ Èkó. Ó ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n yọ̀ǹda akọni àwọn ọ̀hún Nnamdi Kanu sílẹ̀ fún àwọn pẹ̀lú bó ti já sí pé ilé ẹjọ́ ti sọ wípé kí Nnamdi Kanu máa lọ ní ìrọ̀rùn nírọ̀wọ́rẹsẹ̀ lálàáfíà. Ó ní wọ́n kàn fi Nnamdi Kanu pamọ́ sínú àhámọ́ láti ṣe ikú pani, ṣùgbọ́n báyìí àwọn fún ìjọba àpapọ̀ ní gbèdéke oṣù mẹ́ta gbáko kí wọ́n fi tú Nnamdi Kanu sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ wàhálà ni ìjọba àpapọ̀ ń fà lẹ́sẹ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ tèmi. Ẹ tún pàdé wa lówùúrọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn mìíràn wá fún wa lórí bó bá ṣe ń lọ. Títí di àkókò náà ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ̀sì máa bá wa share rẹ̀ káàkiri. Subscribe yín yẹn gan ó ní ó jẹ àwa lógún yóò lè máa wú wa lórí láti lè máa gbé ìròyìn wá ní àjà àbálẹ̀ lórí bí ó bá ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ó dàárọ̀ oorun ayọ̀ báyìí òun náà là ń sùn.